Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ṣàlàáfíà ni mo bá gbogbo wa, ẹ ṣé mo dúpẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí nípa ọ̀rọ̀ tí mò ń bá lọ lánàá ni. Tá à ń bá bọ̀ lánàá, òní aníkásáré tún sọ nípa ẹ̀. Lénìí, mo máa bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lánàá. Ọ̀rọ̀ wo ni? Ọ̀rọ̀ àwa òbí lórí àwọn ọmọ wa. Lénìí, àwa ọkùnrin ni máa sọ̀rọ̀ lé lórí. Mo fẹ́ sọ lórí àwa òbí, especially tá jọkùnrin. Gbogbo aláwa la máa ń gbàdúrà pé ká jẹun ọmọ láyé. Gbogbo ala máa ń ní lọ́kàn pé tá bá dàgbà, tá bá dògbò, kọ́mọ wa máa tọ́jú wa. Ṣùgbọ́n iṣẹ́ tó wà lára kí èèyàn rọ́mọ tọ́jú ẹ̀ lọ́jọ́ ọ̀la, ìwọ tó jẹ́ bàbá, ṣé o ṣe sílẹ̀? Ìwọ bàbá tó ń pariwo pé ọmọ ẹ tó bá dàgbà, ó fẹ́ kó tọ́jú ẹ, ó fẹ́ kó ṣe kíní, ṣé ìwọ ṣe iṣẹ́ náà sílẹ̀? Ní ìbéèrè tí mo fẹ́ máa bi wá. Mo rí pé láwùjọ àwa dúdú, especially ẹ jẹ́ n sọ̀rọ̀ nípa ìran mi, ìran Yorùbá. Mo rí pé ní ayé àtijọ́, àwọn bàbá tó bí wa lọ́mọ tán fẹ́ ìyá wa sílé, ọmọ tó bá ti dáa ní ti bàbá ẹ̀, eléyìí tí ó bá ti sùn ní ti ìyá ẹ̀. Àwọn bàbá wa tún máa ń pòwe kan nígbà yẹn. Wọ́n ní àwọn ọmọ tí ó bá kù díẹ̀ káàtó fún nínú ẹbí, eléyìí tó yẹ kí àwọn bàbá wa kán gbárùkù ti àwọn ìyá yẹn láti jẹ́ kí ọmọ yẹn kó nílẹ̀ síwájú. Ẹ rí pé ní ayé àtijọ́, àwọn ìyá yẹn ló máa sáré sókè sódò láti jẹ́ kí ọmọ yẹn kó ní láárí. Mi náà bàbá wọn ò sí níbẹ̀ o, but níwà níbẹ̀ wọn ò tó. Ọ̀rọ̀ táwọn bàbá ayé àtijọ́ yẹn máa ń sọ ni pé mi ì dúró díẹ̀ kí n tó jẹun. A máa sọ lórí àwọn ọmọ ipa. Èmi ò lè dúró tọmọ eléyìí kí n tó jẹun torí wọ́n bí ọmọ púpọ̀ nígbà yẹn. Mistake táwọn bàbá wa ti ṣe kò yẹ káwa ọkùnrin ayé ìsìn ká máa ṣe mọ́. Nítorí kíni ní ayé àtijọ́ yẹn, ẹ̀dá tó bá ní láárí nígbà yẹn, òun ló máa tiraka jìyà fúnra rẹ̀ láti lè ní láárí. Ìyá wa la máa ń súnmọ́ jù. Kódà tó bá fẹ́ sanwó iléèwé, bàbá ẹ̀ máa tiẹ̀ sí ìyá ẹ̀ ni. Tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọn ò kọ́ wa ní bí àwa òbí, àwa bàbá, bá ṣe lè jókòó tọmọ wọn ká máa bá wọn ṣeré bí ọ̀rẹ́ wa, wọn ò kọ́ wa bẹ́ẹ̀. Ayé ìsìn la ṣe ń kọ́ gbogbo ẹ̀. Ayé àtijọ́ yẹn, ìkanra tí àwọn bàbá máa ń ní sọ́mọ ó pọ̀. Kí ló kúrò mi báyìí, lọ bá yá ṣeré, ẹ kúrò tẹ̀ ti bàjẹ́ jù. Kò sí ìfẹ́ látọ̀dọ̀ àwọn bàbá wa ní ìgbà yẹn tó nísìn. Eléyìí tó yẹ káwọn bàbá wa gbé wa jókòó nígbà náà lọ́hùn kan là wá lóye. Báwo náà ṣe ń ṣe sóbìnrin o, báyìí náà ṣe ń ṣe fọ́kùnrin o, báwo náà ṣe ń ṣe sí. Wọn ń kọ́ wa, nǹkan tó kàn ń kọ́ wa ni pé o gbúdọ̀ jẹ́ ọkùnrin nínú ilé, àṣẹ tó bá ti pa lọ lórí. Ó dẹ̀ yà fẹ́ tìran wa dè ní. Kí lọ̀rọ̀ tí mo fẹ́ fàyọ? Òun ni pé àwa bàbá a níṣẹ́ tó pọ̀ láti ṣe ní ayé ìsìn láti lè jẹ́ kí àwọn ọmọ wa kó ní lọ síwájú. A níṣẹ́ tó pọ̀ láti ṣe gan-an. Ká gbé gbogbo àwọn ìwà old school yẹn dànù. Ká mọ bọ́ ṣe ń jókòó tọmọ. Àwa ọkùnrin, páàtì wa ni ká jókòó tọmọ wa. Ká lè ṣàlàyé fún wọn, ká sọ wọ́n dọ̀rẹ́ wa, kán lè bá wa sọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan tó ń kọ́ wa, ẹ rí pé ní ayé ìgbà yẹn, wọn ò kọ́ wa bẹ́yàn bó ṣe lè wà romantic sí ìyàwó ẹ̀. Ó dẹ̀ yà fẹ́ ti generation wa. Àyàfi tá a bá ṣẹ̀ kúrò, ó dẹ̀ yà fẹ́ ti marriage wa. Ló fi máa mú kí àwọn èèyàn wa, tá a bá ti kúrò ní Nàìjíríà, tá a bá wá dé ìlú òyìnbó, ó máa ń difficult fún wa láti wà together wa èèyàn dúdú ní ìlú òyìnbó torí kíni? Expectation nǹkan tó kọ́ wa ní Nàìjíríà la ṣe máa expect ní ìlú òyìnbó. Kóbìnrin dé, kó gbóúnjẹ sórí tébù. Mi ní kò dáa o.
ṣùgbọ́n láti lọ sọ pé most of ọkùnrin lọ́dọ̀ wa ń bí láti sọ pé àmú fẹ́ lọ wọ kitchen láti lọ dáná fún ìyàwó mi kí ìyàwó mi náà bóyá ó rẹ̀ bóyá ó lè kíní kan wọ́n ò fi gbogbo ìyẹn kọ́ wa. Even ẹni tó bá ń ṣe nílẹ̀ Yorùbá ń gbà yẹn bóyá o bọ́ síta ni òun bá ìyàwó ẹ̀ ṣiṣẹ́ o bá fọ pàǹtì o bá fọ kíní kan yẹn wọ́n rí sí nǹkan ríra wọ́n rí sí nǹkan tí ò dáa. Kí ni mo fẹ́ fààyè nínú ọ̀rọ̀ yìí ni wípé ọ̀rọ̀ tó mú ọ̀rọ̀ yìí wá ní àwọn obìnrin tí mo lọ sí show wọn mo rí bọ́n ṣe ń sọ̀rọ̀ ó dẹ̀ ń dùn àwọn obìnrin yẹn ṣùgbọ́n ó yẹ ká gbé jáde nǹkan tí ó fa gbogbo irú wàhálà yìí sí àwùjọ wa dè ní lẹ́fí máa ń rí pé tọ́mọ Nàìjíríà mẹ́mẹ́ méjì bá kúrò Nàìjíríà tí wọ́n máa dé ìlú òyìnbó wọn ò lè lo oṣù kan sí méjì wọ́n á ti jà. Àsìkò tó fáwọn generation yìí àwa tá a jẹ́ bàbá nísìnyí láti play role wa láti lè jẹ́ káwọn ọmọ wa súnmọ́ wa kán lè bá wa ṣàwàdà kán lè bá wa ṣe yẹ̀yẹ́ ká lè béèrè nǹkan tó ń ṣe ní school kí ni nǹkan tó ń dùn wọ́n. Mi ní ká má wùwà bàbá ò ká má lè jùmọ̀ òde but nígbà míì máa wà àwọn ọmọ wa yẹn náà nígbà míì nǹkan kan máa ń dùn wọ́n tán fẹ́ ṣàlàyé fún wa tó o bá ti le jù sí ọmọ ẹ ọmọ náà ò ní lè ṣàlàyé. Mi ní ìwà African father ọ̀dà ká máa ṣe kí ni ó ní láti ṣùgbọ́n nígbà míì máa wà tó yẹ pé àwa òbí ká jẹ́ kọ́ ọmọ wa jókòó sọ́dọ̀ wa àgàgà wa ọkùnrin ká béèrè nǹkan tó ń ṣe wọ́n. Òun lẹ fi rí àwọn ọmọ òyìnbó ń bìbà àìsírú ẹ̀ làwọn ọmọ òyìnbó fi lọ yìnbọn para wọn ní school. Ó kù díẹ̀ káàtó láwùjọ àwa èèyàn dúdú especially ní Nàìjíríà because nǹkan tó ń fi kọ́ wa ni pé ìwọ ló lórí ìwọ ló gbúdọ̀ jẹ gàba ìwọ ló mí ní kéèyàn má ṣe ṣùgbọ́n àtìkó ti tó nísìn láti yí gbogbo scenario ẹ̀ padà díẹ̀ ká lè jẹ́ kí ilé wa ní ìlọsíwájú. Ìwọ bàbá tó bá wọn program mi ó bímọ mẹ́ta fún ẹ lóòótọ́ òun ṣẹ̀tọ́ òun sanwó school àwọn ọmọ yẹn ó wá wọlé lóru tó bá máa wọlé tán wà tí mutí yóò bá kí bí olórí burúkú àwọn ọmọ ìmọ̀gbà tó ń jáde nínú ilé wọn ìmọ̀gbà tó ń wọlé. O ò ní pàtì kan láàrin wọn tó lè ṣe even táwọn ọmọ yẹn bá máa dàgbà tán bá ní ìyá wọn ló rán wọn lọ léèwé wọn àwọn ọmọ yẹn ò lẹ́bi torí ìyá wọn náà ń rí. Àìmọye ọkùnrin míì tó ṣe dáadáa nínú ilé ṣùgbọ́n ìwọ̀nba nǹkan tí mo sọ yìí láti ráyè jókòó ti ẹbí ẹ̀ kó bá sọ̀rọ̀ ló ba ayé ẹ̀jẹ̀ dè ní torí pé gbogbo nǹkan tó ṣe dẹ̀ wọ́ mi. Tó bá táwọn ọmọ yẹn bá bẹ̀rẹ̀ wo school á san táwọn ọmọ yẹn bá ní kinní kan á san ṣùgbọ́n àsìkò kékeré péréte tó yẹ kó jókòó táwọn ọmọ yẹn ẹ̀yin wọn báwo ni Kúnlé kí ló ń ṣẹlẹ̀ báwo ni school yín ṣé wọ́n ti sanwó ilé ìwé yín owó tí mo ní kan san ṣé wọ́n ṣe kò sí fún. Lẹ́fi rí àwọn ọmọ míì tó jẹ́ wípé lénìí wọn ò mọ bọ́n ṣe lè handle marriage mọ́ torí nǹkan tán bá nínú ilé nìyẹn tí bàbá ń ṣe. Lẹ́fi rí àwọn ọmọ míì lénìí tó jẹ́ pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ìyá wọn náà ń ṣe ṣé àwa ọkùnrin burú tó bẹ́ẹ̀ náà ni ṣé àní nǹkan rí tá a ṣe fáwọn ọmọ láyé a ní ṣùgbọ́n aláàkì connection tó yẹ ká ní fún ọmọ wa ó ń fìyà jẹ wá làwọn ọmọ míì tó jẹ́ pé ìyá wọn nìkan náà máa ń rí kódà kí àyìn gan kó burú mọ́ wọn bọ̀d bí bóyá ìyá wọn ló máa wà lọ́dọ̀ wọn ìwọ ló máa mówó ọbẹ̀ lẹ̀ ló máa ṣe gbogbo ẹ̀ ló máa bá tiẹ̀ lọ ìyá ẹ̀ nìkan náà máa rí bí ẹni tó ń ṣe é. Mo sọ fún ọmọ elétò tá a máa ṣe ń sìn ó máa gùn díẹ̀ a máa bù síra wa ni láti lè jẹ́ kí àwa ọkùnrin tá a jẹ́ African báyìí láti lè jẹ́ kí ilé wa kó lè máa tòrò. Ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí YouTube channel mi OMA TV Oma TV ni ẹ jọ̀ọ́ mo need the subscription mo dẹ̀ need kẹ́ like video mi bẹ́ẹ̀ jọ̀ọ́ mo máa ń post ẹ jọ̀ọ́ mo need ẹ dẹ̀ bá mi distribute kẹ́ bá mi pín. Ẹ bá mi subscribe sórí TikTok mi Oma TV náà ló ń jẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sórí X mi Oma TV OMA TV ẹ subscribe ẹ jọ̀ọ́ tẹ́ bá ti dórí YouTube mi ẹ click tẹ́ bá ti search fún mi ẹ máa rí mi báyìí mo wọṣọ t-shirt pink ń bẹ bí orange mo wọ̀ ń bẹ ẹ bá mi subscribe kẹ́ wo fídíò mi ẹ ṣé mo dúpẹ́ a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ ní ojoojúmọ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o thank you very much.